الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. السلام عليكم ورحمة الله وبركاته. وكي وكوا بس بكل المعاملات المالية يسا في من بالوني إن شاء الله تعالى هنا ني مسألة كتوباتكي تي أقولي جي tí wọ́n pè ní wad'ul jawa'ih. Wad'ul jawa'ih òun náà ni yóò bá àwọn afá sí wọ́n fún ní àyà àlàyé tó pọ̀ mọ́ sókè ní pé al-afatu allati tusibu ath-thimara fa tutlifuha. Aburú ló wà kọ́lá ń bi àdánwò àwọn aburú kan tí máa ń kọlu nǹkan oko tí wọ́n wà kó ìparun bá ní ń pè ní jáyíhà. Pé jáyíhà ṣẹlẹ̀ sí nǹkan pé aburú tó pé èèyàn mọ́ mẹ́sẹ̀ sí wọ́n kà wọnú oko ó sì jẹrun nǹkan tí máa jẹ nǹkan run tó pé yóò bà nǹkan jẹ́ tó pé ọmọ èèyàn kò lágbára lórí ẹ̀ gẹ́gẹ́ bí atẹ́gùn, òjò, àgbàrá tó pé yóò kàn ṣẹlẹ̀ tó pé ẹni tó lóko yóò bà oko yìí jẹ́ pè jáyíhà. Ká ní pè ní wad'ul jawa'ih ní tí ń pè bẹ́ẹ̀ ni wípé athimaru talifa takunu min milkil bayi'. Ìtọ́ jẹ́ pé nìkan ti lọ ra èso láti mọ̀ wípé wọ́n ra nǹkan wọ́n sọ pé wọ́n rà lára mọ́lẹ̀ tí ẹ̀ bá igi ọ̀pẹ ní ìsìn tí ẹ̀yìn bẹ́ẹ̀ àbí igi ọsàn tọ́sẹ̀ ti wà lórí ẹ̀ tẹ́ pé gbogbo nǹkan yìí ó ti tó ká. Igi mọ́ngòrò ti tó ká lórí ẹ̀ àbáwọn èso míì náà tẹ́ pé ó ti tó ká kí wọ́n lọ ra nǹkan yìí ṣùgbọ́n lálàáfo ìgbà tí ó fi lọ ká nǹkan yìí jẹjẹrẹ ti jẹ́ ní àdánwò ti bọ́lu nǹkan oko yìí ó ti rún. Bẹ́ẹ̀ sì ló ti rà á tí ẹ bá ti ra nǹkan tí àdánwò wọbẹ̀ tí nǹkan yìí fi di pé kò sí mọ́ tó fi ba nǹkan yìí jẹ́ ní tó jẹ́ pé èèyàn lágbára kankan lórí ẹ̀. Òfin tí Islam gbé kalẹ̀ fún wa ó ní wípé ẹni tó ta nǹkan yìí yóò dáwó padà fún ẹni tó rà. Ilé ìnà pè ní wad'ul jawa'ih. Wad'ul jawa'ih ni pé ọ̀ràn tó ṣẹlẹ̀ tí ẹni tí ó ra nǹkan ò mọ̀ sí tó jẹ́ wípé ọmọ èèyàn gan ò mọ̀ sí kò lágbára lórí ẹ̀ tó ṣẹlẹ̀ sí nǹkan oko tí ń rà lẹ́yìn ìgbà tó jẹ́ pé wọ́n tó ti rà á kó tó rí pé yóò lọ mú nǹkan oko yìí ẹni tó ra nǹkan yóò lọ mú nǹkan yìí wàhálà tó bá ṣẹlẹ̀ sí nǹkan oko yìí sí èso yìí ẹni tó rà kí ó dáhùn fún o ẹni tí ó dáhùn fún ọ̀nà ilẹ̀ tó tà torí pé àdánwò ni. Ànábì sallallahu alaihi wasallam sọ yìí fún wa pé inú àdísì tí Jábìr gbọ́ wa radiyallahu ta'ala anhu wọ́n sọ yìí pé amara sallallahu alaihi wasallam wad'ul jawa'ih. Ànábì sallallahu alaihi wasallam paláṣẹ fún mùsùlùmí wípé tí nǹkan bá ṣẹlẹ̀ tẹ́nìkan bá ra nǹkan oko tí ò tí ká tí ò tí mọ̀ kúrò níbi tó wà títí jẹjẹrẹ fi jẹ́ àbí àdánwò kan kọlù tí tọ́mọ èèyàn mọ̀ sí tí ó lágbára lórí ẹ̀ bí kátẹ́gùn owó ọkọ̀ gbogbo ẹ̀ jẹ́ kó òòrùn ọba jẹ́ kí ooru ọba jẹ́ àbí nǹkan kan pé àbí kòkòrò tí ó jẹ nǹkan náà run pátá tó bá ṣẹlẹ̀ sí nǹkan tí èèyàn ti rà ṣùgbọ́n kò tí ì lọ mú kó òǹbí ọ wà ẹni tí ó ṣẹlẹ̀ ní pé kí ni o ẹni ọba tà kó yá dá owó padà fún ẹni tó rà o. Àdánwò tó ṣẹlẹ̀ yìí ó ṣẹlẹ̀ sí ẹni tó tà lọ́rùn ni o kì í ṣe ẹni tó rà o. Eléyìí ní pé wad'ul jawa'ih ó sì wà nú ẹ̀dẹ̀ tí Islam ṣe àti mú wàhálà kúrò fẹ́ ń tó ra nǹkan torí pé ń tó ṣẹlẹ̀ yìí kì í ṣe ń tó màámà ṣe látọwọ́ ara rẹ̀. Ó fi jẹ́ pé lẹ́ẹ̀kan sí ẹmọ ìyá mi pàtàkì jùlọ àwọn tá a jẹ́ àgbẹ̀ àbá tá a máa ra nǹkan oko tá a sọ wípé a fẹ́ ra àdìpá tí mẹ́nu bà ní ọ̀rọ̀ kan tó ṣáájú bí tá a lè ra èso lórí igi bí
tó yẹ pé èèyàn ò gbà afẹ́fẹ́ tó pè ní àlùmọ̀ àwámọ̀ máa ń lọ pẹ̀lú mi lọ ra yóò ra igi tó wọ́n fẹ́ ra igi láàrin ọdún 5 tí mo ká èso rẹ̀ aṣọ ọ̀rọ̀ tá a fà aṣọ ń bẹ̀ tí wọ́n ní kò dáa pé ẹni tí ó rà yìí kò mọ̀ bóyá yóò so èso àbí ò ní so èso. Èyí tá a fẹ́ tọ́jú mọ́ eléyìí ni pé tí ì bá ra nǹkan kan ní ìsáré pé èso ti yọ lára lórí igi, mángòrò ti yọ, ọsàn ti yọ, àbọ̀gẹ̀dẹ̀ ti yọ, gbogbo àwọn nǹkan yìí wọ́n ti pè é ewédú ẹ̀fọ́ gbogbo ẹ̀ ti rí báyìí. Mo ti fojú wò pé tí wọ́n fẹ́ rà yìí ó ní báyìí àtijọ́ pawọ́pọ̀ pé àtijọ́ fẹ́nu pọ̀ pé ń ra èso yìí ní báyìí mo sì fún lówó. Àmọ́ nígbà tí ń fi wá pé mo fẹ́ sún kíká èso yìí àti jíjá ọyọ́ yìí àbẹ́fọ́ yìí mo fẹ́ sún di ọjọ́ ọjà kó tó wá di ọjọ́ ọjà tó wọ́n àti ń débi nǹkan yìí jẹjẹrẹ ti jẹ́, òòrùn ti bàjẹ́, atẹ́gùn ti bàjẹ́, àbí nǹkan kan tó yẹ pé èèyàn ọmọ fẹsẹ̀ ń bẹ̀ àgbàrá ti wọ́ lọ. Àbí àṣà sọ fún wa pé ihun tó jọ̀ràn yẹn fún mùsùlùmí oníkíni o kó jẹ́ pé yóò dá owó tẹ́ni ti rà tí ò tí ì mú kúrò yóò dá padà fẹ́ ń tọ́ra ni o. Lílẹ̀ pé níwájú ìjọ̀wáyà tó bá jẹ́ wípé àtọ́dá èèyàn ní lápèjúwe a rí pé èèyàn máa dáko èyí tí wàá rà bá ti wí náà ṣùgbọ́n kí ló ṣẹlẹ̀ nípa ẹni yìí wá lọ ẹnìkan náà àwọn èèyàn kan ó fẹ́ dẹdẹ ẹran wọ́n á sun pápá wá lọ jó nǹkan yìí báyìí. Irú eléyìí èsì já ìhà o kì í ṣe irú àwọn àdéhùn táwọn sọnù o. Irú eléyìí ẹni tó bá ra nǹkan tí wọ́n ti jọ parí agreement lórí pé yóò rà tó sì fún lówó yẹn tí yóò ṣe nǹkan méjì ló lè ṣe nínú kọ́ lọ bá ẹni tí ọ̀sùn pápá kọ́ lọ bá kó gba owó ẹni tí ó bàjẹ́ nínú tọ́ra kó gbà lọ́wọ́ ẹ̀ tàbí kó sì lọ bá ẹni tí ọ̀tà fún gan tààrà kó dá padà fún pé wò nítorí ọ̀sẹ̀lẹ̀ yìí sọ pé oko ìmọ̀ nǹkan kan sí wọ́n fẹ́ wá ká èso wọ́n fẹ́ wá ká ẹni tí mo rà bẹ́ẹ̀ ni mo rí pé iná ti wọbẹ̀ yóò sì dá owó padà fún ẹni tó wá ta nǹkan yìí tọ́jú padà yóò àlọ́ bá ẹni tí ó sún pápá yóò fi gba ẹ̀tọ́ rẹ̀ lọ́wọ́ rẹ̀. Eléyìí báyìí ni ọ̀rọ̀ tí àwọn àfáà sọ. Ẹmọ ìyá mi ǹjẹ́ láà lè lo nǹkan yìí síbi àwọn nǹkan míì náà bí ọlọ́jà wa alájẹsẹ́kù ó fi ra nǹkan kan wọ́n jí nǹkan yìí lọ ra ọjà kan wọ́n gbà lọ́wọ́ ẹ̀ wọ́n bá ń lọ ọlọ́kọ́ làbí àdánwò tí wọ́n lè lórú nǹkan báyìí fún bí inshallah tó bá di ìjókòó tí ń bọ̀ àmẹ́nubà. Sókè ọ̀rọ̀ tá a mẹ́nubà ìwọ̀n ìyá mi ni pé wọ́n dẹ̀ ò já ayé hà kò ní kéèyàn gbé àdánwò tó ṣẹlẹ̀ sí nǹkan oko téèyàn rà tó jẹ́ pé ó ti rà á kó tó wá di pé yóò lọ mú nǹkan yìí tó yóò lọ ká yóò lọ já ẹnu àlàfo tó jẹ́ pé ó fi rà á tí ó fi lọ já jẹjẹrẹ ti wọbẹ̀ aburú ti wọbẹ̀ ó ti ba nǹkan yìí jẹ́ pátá ó ti di pé ó ti ba ẹnu pé ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ní àbó ti ba gbogbo ẹ̀jẹ̀ ní. Eléyìí báyìí lè pè ní wọ́n ti já yá ìkíni àrà ṣe ọ̀nà wàhálà tó ṣẹlẹ̀ sí nǹkan yìí àbí àṣà ń pa á láṣẹ pé ẹni ó bá tà tó wá ti pé nǹkan ṣẹlẹ̀ sọmọ ìyá rẹ̀ mùsùlùmí ni pé yóò dá owó tó gbà yóò dá padà fún torí pé tó bá gbà á ọjọ́ yá yí pé ọjọ́ dúkìá rẹ̀ lọ́la ìtọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí kọ̀ mọ́ mẹ́sẹ̀ sí tó bá rí pa lọ gba owó lórí tí ẹni yóò ṣàǹfààní ń bẹ̀ á rí pé àbí ìjọ yá sí pé ó ti jẹ dúkìá ọmọ ìyá rẹ̀ lọ́la ìtọ́ tó bá bákan náà fẹ́ ló bá ọmọ ìyá rẹ̀ kó tó bá parẹ́ pé ó lè jẹ́ pé apá kan ni ó ní jẹjẹrẹ jẹ àbí ní wàhálà aburú ìbọ́ọ̀lù ẹnu apá kan tó ra bọ́ọ̀lù náà yóò rọra san owó rẹ̀ yóò dáwọ́ ìpadà fún tájú pé làjì ni yóò dáwọ́ làjì padà fún tájú pé gbogbo ẹ̀ ní yóò dáwọ́ gbogbo ẹ̀ padà fún àmì tí ò ní wàhálà nínú tí ò ní dáwọ́ ìpadà ìtajúkẹ́ máa ń ṣẹlẹ̀ lọ́pọ̀ gbà
bíi pé kankan ṣe bí àpèjúwe ní ìsáyẹ̀ lápèjúwe bóyá díẹ̀ bàjẹ́ ń bẹ̀ a rò pé ìta àrípọ̀ dà yìí ó lè jẹ́ pé gbogbo ẹ̀ kí ó dá mọ́ a rí inú ọsàn tí ò ní dá ó sì wà lókè bá tá a sì rí bẹ́ẹ̀ rẹ́pọ̀ dá a rí inú mọ́ngòrò tó pé ó ti bàjẹ́ a rí inú pé kòkòrò ti wọ̀ eléyìí kò wọnú jáì wọnú táwọn sọ̀rọ̀ bá wọn tó jáì ha o èyí táwọn sọ èyí tó jẹ́ pé ó destroy nǹkan yìí apá kan ní o àbí gbogbo ẹ̀ ní o ò là ń sọ àmọ́ pé ó jábọ́ díẹ̀ jábọ́ ń bẹ̀ ó ti bàjẹ́ àbí pé díẹ̀ ń bẹ̀ o kòkòrò jẹ́ wọn ilé nǹkan ni wọ́n sọ o ètò wa sẹ́kù inshallah ta'ala níbi pé sáà lè lò fáwọn nǹkan míì bí inshallah màmẹ́nu balẹ̀ gbà lọ́wọ́ yóò sẹ́lẹ̀ pé òun máa wà o Allahumma salli ala Muhammad wa sallam.